Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa, the baby of Odùduwà. Ọmọ Nàìjíríà, ta ló fẹ́ bá wa pa iná corruption? Ta ló fẹ́ bá wa pa iná corruption tó ń lọ ní Nàìjíríà? Ẹ wá wo bí corruption bó ṣe wá ba Nàìjíríà jẹ́. Owó tó yẹ kó fi ran ìlú lọ́wọ́, owó tó yẹ kó fi sọ Nàìjíríà dìlú òyìnbó, owó tó yẹ kí àtọmọdé àtàgbà wa máa jẹ. Ẹ wá wo báwọn pípọ̀ ìṣeéṣe. Mo kọ́ máa kú ọ̀sẹ̀ yàn kan, ó ní ìjọba tó corrupt jù láti ìgbà tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà. Wọ́n ní ìjọba bàbá Tinubu. Ẹ̀yin èèyàn, ṣé lóòótọ́ ni ṣá? Àbí irọ́ ló pa? Because lójú tèmi ó ń jọ pé òótọ́ ni. Mo fi ara balẹ̀, mo bá gbogbo ẹ̀ lọ bó ṣe ń lọ lórí fídíò tí mo fẹ́ play fún yín tẹ́yìn náà máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ because it's a long story. Bí wọ́n ṣe fraud tí wọ́n dẹ̀ ń ṣe àkáǹtì yẹn sí inú àpò ìjọba Nàìjíríà, tí wọ́n dẹ̀ fi ń gba owó tó yẹ kó wúlò fún gbogbo wa, tó yẹ kó fi tún ìlú wa ṣe, tí wọ́n dẹ̀ Gbajabiamila, ṣé tòótọ́ ni? Ṣé fídíò tí mo fẹ́ play fún wa kéèsì tó lágbára gan ni o, tó ní agbára gidi, tó jẹ́ wípé àwọn international gan ṣì máa dá sí níbi tó lọ yìí. A lot of people ti ń pe àwọn international kó wá dá sí ọ̀rọ̀ kéèsì yìí, ara corruption tó fi bà Nàìjíríà jẹ́. Báwo ló ṣe máa sọ wípé wọ́n dá iléeṣẹ́ kan lẹ̀ sílùú Nàìjíríà tí àkáǹtì owó tó dẹ̀ ń wọlé sí iléeṣẹ́ yẹn tó ń wà nínú bọ́jẹ̀tì Nàìjíríà, ìjọba ò dẹ̀ lọ sí ẹ wá jẹ́ wá dá iléeṣẹ́ lẹ̀ kémi náà máa gbowó lọ́wọ́ ìjọba, kí n máa gbowó lọ́wọ́ ìjọba Nàìjíríà. Mo sì lè dá iléeṣẹ́ kókóró sílẹ̀, agbára sì lè ká yẹn, àbí iléeṣẹ́ kúlíkúlí mo sì lè dá yẹn lẹ̀ sí Nàìjíríà. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ibo là ń lọ? This thing is too much. Kíni tí ń pọ̀ jù? Ó ti ń pọ̀ jù ọmọ Nàìjíríà. Now, ṣó possible? Ẹ máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ o. Baba Jagaba, you are the most worst president. Àwọn èèyàn sọ bẹ́ẹ̀, ṣé tòótọ́ ni? Báwo ni wọ́n ṣe máa dá iléeṣẹ́ kan sílẹ̀ sínú Nàìjíríà yẹn? Wọ́n á dẹ̀ máa gba owó lọ́wọ́ ìjọba. Ìjọba máa pọ́ǹpù owó sí iléeṣẹ́ yẹn. Wọ́n á dẹ̀ ní fraud ni. Tó bá dẹ̀ fẹ́ ka budget owó tó ná ní ọdọọdún, ó ṣòṣe bàbá Tinubu ti ka budget ọdún mẹ́ta. Àbí wọ́n ka budget? Bàbá Tinubu ti ka budget ọdún mẹ́ta náà. Wọ́n ka ti 2023, wọ́n ka 2024, 2025, wọ́n ti ka 2026. Àbí wọ́n ti ka budget 2026 ni. Tí wọ́n bá dẹ̀ ti ka, wọ́n ṣì máa kà. Wọ́n ti ka budget ọdún mẹ́ta. Ẹ dẹ̀ pọ́ǹpù owó sínú company yẹn. Ó dẹ̀ wà nínú budget tẹ́ ń kà fún wa wípé ibi tẹ́ ń owó wa sí ní Nàìjíríà, ibi tó wọ Nàìjíríà ń wọlẹ̀ sí, ìbẹ̀rẹ̀ o. Ẹ wá padà sọ fún wa lẹ́ni sí pé iléeṣẹ́ yẹn fraud ni. Ẹ mọ anything pẹ̀, kí ló ń ṣẹlẹ̀ náà? Kí tẹ̀ ṣe báyìí fún wa? Ẹ má dá wà lórí ìwé ẹjọ́. Ẹ̀yin èèyàn, irú àwọn olórí wo la ṣì láyọ̀ báyìí? Kí làwọn olórí ìfẹ́ sọ wá dà sí Nàìjíríà? Iléeṣẹ́ mi bó ṣe jẹ́ pọ́npọ́lọ́ yìí, ìjọba Canada wà wí ẹ̀. Bó ṣe jẹ́ pọ́npọ́lọ́ yìí, mi ò gbowó iṣẹ́ lọ́wọ́ ìjọba o. Ìjọba wà wí ẹ̀. Mo ní license. Mo ní license. Tí ẹ bá máa gba ẹni owó kan lọ́dọ̀ ìjọba ní orúkọ company yìí, ìjọba máa mọ̀ sí. Bó bá máa kó owó sórí bísínẹ́sì fún mi, gbogbo ẹ̀ ló máa l'account lọ́dọ̀ ìjọba. Kò ní dọ̀la kéèyàn kan sọ wípé kó wá fa allegation kan mi pé legal business ni, then owó tí mo ń gbà lọ́wọ́ ìjọba ò mọ̀ sí. Kò lè possible. Iléeṣẹ́ tẹ́ fi orúkọ orílẹ̀-èdè dá sílẹ̀, tí ẹ dẹ̀ ń gba owó ń bẹ̀, tẹ́ni tó dẹ̀ wà tó jẹ́ olórí iléeṣẹ́ yẹn
tó ń wọlé tó ń jáde ní central bank tó ní àkáǹtì sí central bank ṣí àkáǹtì fún wọ́n ṣí náírà àkáǹtì wọ́n ṣí dọ́là àkáǹtì fún pẹ̀lú rẹ́gísítà orúkọ company yẹn ìjọba ẹ̀dẹ̀ sọ fún wa pé ẹ mọ̀ nípa ẹ̀ kí ló ṣẹlẹ̀ ń tẹ̀ ṣe fún wa ò dá ọlọ́run á bí yín o àdàbí á bí yín ìlú nàìjíríà o ebi ń pa àwọn èèyàn kidnapper ń kó àwọn èèyàn owó tó yẹ kẹ́ fi develop ìlú owó tó yẹ kí ìlú fi máa tẹ̀síwájú ẹ wo bí tẹ́ ẹ ń mú sí ẹ wá bọ́ síta ẹ wá máa sọ fún wa wípé it's a fraudulence òyìnbó tí ò ní bá yín wáyé mọ́jọ́ mi ìwé tẹ̀ka tó jẹ́ pólì lẹ́ fi ń jà ìwé tẹ̀ka tẹ́ fi báyé jẹ́ ìwé tẹ̀ka tẹ́ fi rán àwọn èèyàn lọ sọ́run òyìnbó orí burúkú tó ń jáde lẹ́nu yà ní díkẹ́ mi tí ní mo fẹ́ máa ṣe pé mọ̀ ọ̀rọ̀ àárọ̀ ìṣe ni ẹ̀mú ní mo fẹ́ máa ṣe pé mọ̀ kí ni ẹ ti ń di kíní sí mi lára I have to stop it ìwé tẹ̀ka tẹ́ fi ń kórí burúkú bá àwọn èèyàn kéèyàn máa kàwé gan ṣé kò sọ̀jọ̀ yín tẹ́lẹ̀ kàwé tẹ̀ ń ṣèjọba nàìjíríà tó jẹ́ pé olè lẹ fi ń jà ẹ fi ń ba ìlú jẹ́ ni ẹ fi tún ìlú ṣe kéèyàn máa kàwé ó sọ̀jọ̀ yín tẹ́lẹ̀ kàwé nàìjíríà ìlú tẹ̀ bá yá àwọn èèyàn jẹ́ yìí o ẹ jẹ́ àjọgbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ wá máa bá mi ṣí ẹ o ṣe ríròyìn yìí tá bá ti gbọ́ tán máa kàn summarize àwọn point kọ̀ọ̀kan fún wa níbẹ̀ bóyá kí n dẹ̀ summarize ẹ̀ka tó gbọ́ so that I lè understand géèmù yìí ti wà ní tansin over a month ká ti fọkàn bá lọ pé òkè afẹ́mọbi tó fẹ́ẹ́ dì sí àwọn tó nífọ̀n tó lè kọ́nà media houses gan wọ́n ní interest sí kéèsì yẹn níbi tí kéèsì yẹn tó bá dìde tó worst dé pé how is this possible Tinubu ka bọ́jẹ̀tì ní last year bọ́jẹ̀tì bọ́ ṣe náwó nàìjíríà wọ́n ka company mọ́ náà owó tó wọlé síbẹ̀ ẹ̀dẹ̀ wá sọ fún wa sí pé ẹ̀mọ́ kọ́kọ́ pẹ̀ company yẹn olè ni wọ́n 419 ni wọ́n ìwé irọ́ lọ́ fi gbowó lọ́wọ́ ìjọba tó dẹ̀ jẹ́ wípé ẹ̀rí jáde síta wípé àwọn nǹkan kan wà tó bá fẹ́ ṣe ní nàìjíríà láti máa fi gbowó lójú ìjọba ó gbọ́dọ̀ ní àwọn code without that code ó lè ṣe kóòdù ìkédèrè kì í ṣe nǹkan tẹ́lẹ̀ rí lórí igbá kì í ṣe nǹkan tẹ́lẹ̀ sọ pé àwọn ákà ló gbé jáde àwọn inner person ló máa issue ẹ̀ fún yàn tẹ́lẹ̀ issue ẹ̀ fún máa yìí tẹ́lẹ̀ wọ́n sọ fáwa wípé 419 ni ha wàhálà ó wà ó ẹ wo bí tó bá wa dé nàìjíríà ẹ wo bí táwọn pípọ̀ ìsìn wà dé kí lè ṣe wà ẹ jájọ gbẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ ó gbẹnu tán tẹ bá gbọ́ pé ó kà màmá yẹyẹ ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi pín wọ̀ gbóra yín ojú òní tí agara ò ní dá yín lórúkọ jésù mi ní wáyé tí wọ́n mi nì ẹ ṣeun gan ẹ bá mi share ẹ bá mi like ojú òní Donald tí Trump l'Amẹ́ríkà ẹ bá mi drop àtẹ̀yìn comment òyìnbó títí náà ẹ wá gbà mí o ẹ ṣe gan. Adéyẹmí alátakò Gbajabiamila ló pariwo bẹ́ẹ̀ nínú àhámọ́ àwọn ọlọ́pàá tí ọkùnrin Adéníyì Adéyẹmí Matthew wà ohun tó ń retí jùlọ báyìí ni ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu olórí orílẹ̀-èdè yìí bí ìyẹn ò bá sì tètè dé ó ń fẹ́ ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Donald Trump tí ṣe olórí ìjọba Amẹ́ríkà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó aláwọ̀ funfun Adéníyì yìí ló fẹjọ́ Fẹ́mi Gbajabiamila sùn ìyẹn olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ pé ó gba irinwó mílíọ̀nù 400 million naira lọ́wọ́ òun ó sì tún retí igba mílíọ̀nù míì ìyẹn 200 million naira àti pé nígbà tí òun kò fún lọ̀rọ̀ di wàhálà ohun tó sì ṣe gbowó náà lọ́wọ́ òun ni pé ó fẹ́ fi òun ṣe olórí ilé-iṣẹ́ kan tó ń jẹ́ Presidential Economic Advisory Council PEAS àti Presidential Foreign Intervention Promotion Council PFIPC ibi owó tí òun fún nìyẹn nígẹrẹ tí Adéyẹmí ní òun ti gba lẹ́tà yìí láti ọ̀dọ̀ Gbàjà lòun ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́tà náà sì ní orúkọ iléeṣẹ́ ààrẹ èyí tí wọ́n sọ pé Tinubu fúnra ẹ̀ ló ní kí Gbajabiamila fọwọ́ sí lẹ́tà náà fóun ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún 2024 bí oṣù kẹsàn-án lẹ́yìn tí Tinubu ṣẹ̀ṣẹ̀ gbàjọba ní lẹ́tà náà gbé sórí gẹ́gẹ́ bí déètì ọjọ́ tí wọ́n fìwé ìjọba yan Adéyẹmí gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ PEAS àti PFIPC àti pé ní ọjọ́ kìíní oṣù kẹta 2024 náà ní Tinubu ti yàn án lẹ́tà náà kàn ṣẹ̀ṣẹ̀ dé ní ọjọ́ kẹjọ oṣù náà ni. ẹ bá wa share o. nínú lẹ́tà tí wọ́n fi yàn án yìí ni wọ́n ti sọ pé gbogbo ọmọ Nàìjíríà ń wojú ẹ̀ o ọdẹ láwọn ò mọ rí mọ́ nísìnyí o pẹ̀lú àwọn tó gbé orúkọ orílẹ̀-èdè yìí ga wọ́n tiẹ̀ jẹ́ pé orúkọ Gbajabiamila ló wà níbẹ̀ tó buwọ́lu ìwé náà lórúkọ ààrẹ
síbẹ̀ Gbàjà lòun kò mọ kinní kan nípa ẹ̀ pé ayédèrú ni lẹ́tà náà láti ìpínlẹ̀ sí ni. ṣá Adéyẹmí ti fa lẹ́tà yọ pé láti iléeṣẹ́ ààrẹ ni wọ́n ti yan òun ní ọ̀gá àgbà Director General fún iléeṣẹ́ PEAS àti PFIPC iléeṣẹ́ ìjọba àpapọ̀. ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ yìí níbí láti ọjọ́ yìí wá nínú lẹ́tà tí Adéyẹmí ní wọ́n kọ sóhun wọ́n fi fún òun níṣẹ́ yìí wọ́n kọ síbẹ̀ gàdàgbà pé Muhammadu Buhari ló ti fi agbára ẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà dá iléeṣẹ́ náà sílẹ̀ nínú oṣù kejì ọdún 2023 bó tiẹ̀ jẹ́ pé wọ́n ṣe àwọn ọjọ́ àti ọdún náà gbé fúnra wọn nítorí ìbẹ̀rẹ̀ 2019 ni Buhari ti fi agbára ẹ̀ dá iléeṣẹ́ PEAC Presidential Economic Advisory Council sílẹ̀. síbẹ̀ ohun tó ṣe kókó ni pé lẹ́tà náà kò sọ pé Tinubu ló dá iléeṣẹ́ náà sílẹ̀ tàbí pé Gbajabiamila wà nínú àwọn tí wọ́n dá a sílẹ̀. ohun tí wọ́n sọ ni pé kí Adéyẹmí lọ máa ṣe olórí iléeṣẹ́ ìjọba tí Buhari ti dá sílẹ̀ kó tó lọ. bẹ́ẹ̀ ni lẹ́tà ìyanisípò tí Adéyẹmí lòún gbà ní ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún 2024 ṣe sọ. níbi tí wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé wọ́n kò tètè ní ọ́fíìsì àwọn PEAS ti Buhari èyí tí Buhari ti dá sílẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ń dọ́gbọ́n lò. àmọ́ Adéyẹmí fẹ́ ọ́fíìsì tuntun fún iléeṣẹ́ PFIPC tó jẹ́ tiẹ̀ gan-an. nídìí èyí nígbà tó di ọjọ́ keje oṣù kọkànlá November 7, 2024 Adéyẹmí jáde ó sì kọ̀wé sí wọn ní ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ ilé wa Office of the Secretary to the Government of the Federation. lẹ́tà tí Adéyẹmí kọ sí wọn náà ni pé òun ti gba iṣẹ́ tuntun o àwọn sì nílò ọ́fíìsì fún iléeṣẹ́ ìjọba àpapọ̀ tuntun náà tó jẹ́ ẹ̀ka iléeṣẹ́ PEAC tó ti wà tẹ́lẹ̀ pẹ̀lú àlàyé pé iléeṣẹ́ náà tóbi jù láti máa ṣe ayálégbé tàbí láti máa ṣe àwọ̀sùn pẹ̀lú àwọn míì. pẹ̀lú lẹ́tà tí òun ti kọ sí akọ̀wé ìjọba àpapọ̀ yìí nígbà tó di ọjọ́ 21 oṣù kọkànlá yìí kan náà November 21, 2024 ìyẹn ọ̀sẹ̀ méjì lẹ́yìn tó kọ lẹ́tà sí akọ̀wé ìjọba àpapọ̀ iléeṣẹ́ akọ̀wé Àgbáyé kọ̀wé sí àwọn àjọ EFCC wọ́n kọ̀wé sí alága wọn pé àwọn nílò ọ́fíìsì tuntun kí wọ́n fún iléeṣẹ́ náà nínú àwọn ibi tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn èèyàn tẹ́lẹ̀ kí iléeṣẹ́ ìjọba àpapọ̀ tuntun náà sì ríbi jókòó sí. níbi tí àwọn Adéyẹmí ti di ọlọ́fíìsì rèé o tí wọ́n sì ń dá iṣẹ́ tiwọn náà ṣe. bí ọ̀rọ̀ tìyẹn ti yanjú ni Adéyẹmí kọ lẹ́tà míì jáde ọjọ́ kẹtàlá oṣù kínní ọdún 2025 ló kọ lẹ́tà náà. iléeṣẹ́ olùṣírò owó àgbà fún ìjọba Nàìjíríà Office of the Accountant General of the Federation ló kọ sí. ó kọ̀wé yìí pé àwọn ti gba kóòdù lọ́dọ̀ ìjọba àpapọ̀ ó sì kọ nọ́mbà kóòdù náà sí ìyẹn 01110620001. kóòdù yìí ó lójú iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ní. iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó bá ní irú kóòdù náà ti di èyí tí wọ́n lè gbé orúkọ wọn wọ inú ètò ìnáwó gbogbo tí ìjọba àpapọ̀ bá ń ṣe nítorí bí ẹni tó gba kọ́kọ́rọ́ àṣẹ ni. ní ọjọ́ 17 oṣù kínní 17 January 2025 iléeṣẹ́ olùṣírò owó yìí dá èsì padà fún Adéyẹmí níbẹ̀ ni wọ́n sì ti ṣàlàyé àwọn ohun tó gbọ́dọ̀ ní lọ́wọ́ kí wọ́n tó lè gba iléeṣẹ́ ẹ̀ láàyè láti jẹ́ iléeṣẹ́ tó dá dúró tí wọ́n sì lè fi orúkọ ẹ̀ sínú ìwé ìjọba fún ètò ìnáwó oríṣiríṣi. lára ohun tí wọ́n sì béèrè náà ni àwọn ìwé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tàbí ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. nígbà tó sì di ọjọ́ 26 oṣù kejì February 26, 2025 lẹ́tà míì tún jáde. Adéyẹmí sì ní láti iléeṣẹ́ ààrẹ ní lẹ́tà náà ti jáde wá. lẹ́tà kejì tí yóò sì gbà nìyẹn láti iléeṣẹ́ ààrẹ gẹ́gẹ́ bó ti wí. ohun tí lẹ́tà ilé yìí wà fún ni àṣẹ pé kí wọ́n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ kíákíá o pé iṣẹ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ nílé iṣẹ́ wọn yìí ní ọjọ́ 1 oṣù kẹta ọdún 2025. bẹ́ẹ̀ ni Adéyẹmí bẹ̀rẹ̀ iṣẹ́ tá a wí yìí ó bẹ̀rẹ̀ sí kọ lẹ́tà oríṣiríṣi jáde láti ọ́fíìsì ẹ̀ torí wọ́n ti ní ìwé àkọlé ìyẹn letterhead tó jẹ́ ti iléeṣẹ́ ààrẹ nígbà tó sì jẹ́ wọ́n ti ní láyé Buhari ni wọ́n ti dá àwọn iléeṣẹ́ náà sílẹ̀ kò sẹ́ni tó mọ húlẹ̀húlẹ̀ bí ọ̀rọ̀ náà ti rí gan-an mọ́. ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ Adéyẹmí ń lọ ó ń bọ̀ ó ń kọ̀wé sígbà ó ń kọ̀wé sí àwo ohun tó ń ṣe yìí kì í ṣe ohun tí ẹnìkan tàbí èèyàn kékeré kan lè dá ṣe. àwọn iléeṣẹ́ tí Adéyẹmí ń wọ̀ lọ yìí
ọ́fíìsì akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀. Ẹni mélòó ló lè kú gírí rí ọkùnrin náà? Iye àwọn akọ̀wé àgbà, àwọn ọ̀gá oríṣiríṣi gbogbo tí wọ́n pè sí ilé-iṣẹ́ yìí, kò sí bí ẹnì kankan tó jẹ́ èèyàn ráúráú tàbí ẹnìkan tí ilé-iṣẹ́ kò tilẹ̀ lórúkọ níbìkan yóò ti ṣe máa wo àwọn ọ́fíìsì wọ̀nyí tí yóò sì máa gba àwọn ohun tó bá fẹ́ jáde. Tàbí ọ́fíìsì accountant general of the federation pátá ni ká sọ, olùṣirò owó tí gbogbo Nàìjíríà ní, àwọn ọlọ́pàá àti ibodè oríṣiríṣi tó wà kí èèyàn tó lè rí ibi tí àwọn ọ̀gá tó lè pàṣẹ ní ilé-iṣẹ́ yìí dókòó sí kì í ṣe kékeré o. Báwo wá ni Adéyẹmí ti ń ṣe? Ọ̀nà wo ló ń gbà? Kò sí bó ti ń ṣe kàn níbẹ̀. Ọkùnrin náà ní àwọn ọ̀gá ńlá kan tí wọ́n ń tẹ́lẹ̀ dé ní gbogbo ibi tó bá ń lọ ni. Àwọn yìí gan ni wọ́n sì ṣiṣẹ́ náà. Ìránṣẹ́ lásán tàbí irinṣẹ́ ni wọ́n fi Adéyẹmí yìí ṣe. Fún àpẹẹrẹ, lẹ́yìn tí Adéyẹmí ti gba lẹ́tà tó gbà pé kó bẹ̀rẹ̀ iṣẹ́, ó tún kọ̀wé sí ọ́fíìsì accountant general pé gbogbo ohun tí wọ́n ń béèrè fún pátá làwọn ti ní, ó ti wà lọ́wọ́ àwọn. Ló bá kó o lọ nígbà tó sì di ọjọ́ 26 oṣù kẹta 2025 náà, wọ́n fún iléeṣẹ́ ní sàmúkẹ́ẹ̀tì ìdánimọ̀ èyí tí iléeṣẹ́ PFIPC fi lè dá dúró gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó lè ní orúkọ nínú bọ́jẹ́ẹ̀tì tàbí nínú ètò ìnáwó ìjọba àpapọ̀ gbogbo. Láti ọ́fíìsì olùṣírò owó Àgbáyé ni wọ́n sì ti fọwọ́ sí ìwé náà fún un. Eléyìí kì í ṣe nǹkan kékeré. Adéyẹmí nìkan kò sì lè dá a ṣe. Nígbà tó tún di inú oṣù kẹrin ọdún 2025 yìí kan náà, Adéyẹmí tún kọ̀wé sí ọ́fíìsì olùṣírò owó Àgbáyé. Ó ní kí accountant general fàṣẹ sí kí wọ́n fún àwọn ní àwọn òṣìṣẹ́ mélòó kan lọ́dọ̀ àwọn kí wọ́n jẹ́ lágbowó kà fáwọn kí wọ́n sì lè máa bá àwọn mójútó ìṣirò owó àwọn. Iléeṣẹ́ accountant general yìí tó fún iléeṣẹ́ Adéyẹmí léèyàn mẹ́ta o. Àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ mẹ́ta láti ọ́fíìsì olùṣírò owó Àgbáyé ni wọ́n sì gbé lọ sí iléeṣẹ́ Adéyẹmí tí wọ́n ń bá a ṣiṣẹ́ níbẹ̀. Ọjọ́ 28 oṣù kẹjọ ọdún 2025 ni wọ́n kó àwọn òṣìṣẹ́ náà lọ sí ọ̀dọ̀ Adéyẹmí. Láti ọ́fíìsì accountant general yìí ni wọ́n ti kọ̀wé sí gómìnà Central Bank of Nigeria, ìyẹn báńkì àpapọ̀ ilé wa, pé kí wọ́n ṣí àkáǹtì owó dọ́là àti ti pọ́ùn fún iléeṣẹ́ ìjọba yìí. Ọjọ́ 29 oṣù keje 2025 ni wọ́n kọ̀wé náà. Bẹ́ẹ̀ ni Central Bank sì ṣí àkáǹtì tuntun fún iléeṣẹ́ Adéyẹmí. Ní gbogbo àsìkò yìí náà o, iléeṣẹ́ akọ̀wé àgbà ìjọba àpapọ̀ yìí tún kọ̀wé míì sí Adéyẹmí pé kó wá lọ ṣojú Nàìjíríà níbi ìpàdé àgbáyé kan tí wọ́n fẹ́ ṣe ní orílẹ̀-èdè Canada láàrin ọjọ́ 3 sí ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2025. Bẹ́ẹ̀ lọkùnrin náà sáré lọ sí Canada tó kó àwọn èèyàn lẹ́yìn tó sì padà wá sílé. Bó ti ń ṣe èyí náà ló ń ṣe ìpàdé oríṣiríṣi pẹ̀lú àwọn aṣojú orílẹ̀-èdè gbogbo tó wà ní Nàìjíríà tó sì ń ṣàlàyé pé iléeṣẹ́ àwọn yìí o, iléeṣẹ́ okòwò àgbáyé ni. Ọkùnrin náà kò dúró rárá o, nítorí ní ọjọ́ 1 oṣù kẹsàn-án September 1, 2025 ó tún kọ̀wé sí iléeṣẹ́ tó ń sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ wa níbí. Ó ní kí wọ́n fún òun ní ìwé àṣẹ tí òun yóò lò láti fi gba físà fún àwọn èèyàn 7 tí wọ́n fẹ́ bá òun lọ sí ìpàdé àgbáyé kan tí wọ́n fẹ́ ṣe ní orílẹ̀-èdè náà. Ìyẹn ìpàdé tí wọ́n fẹ́ ṣe ní New York láàrin ọjọ́ 21 sí ọjọ́ 22 oṣù kẹsàn-án 2025. Ṣùgbọ́n ibi tó ti ń ta bá àwọn iléeṣẹ́ tó ń sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè yìí, ìyẹn Ministry of External Affairs, níbẹ̀ ni àwọn wàhálà kéékèèké ti bẹ̀rẹ̀ sí yọjú fún kó tó wá di wàhálà ńlá. Ìdí ni pé ní ọjọ́ 10 oṣù kẹwàá ọdún 2025 October 10, 2025 iléeṣẹ́ Adéyẹmí pè ìpàdé àgbáyé kan lórí ọ̀rọ̀ okòwò. Àwọn ará ilẹ̀ òkèèrè àti àwọn àmbásádọ̀ gbogbo ni wọ́n sì wá síbẹ̀, yẹn ní Carlton Hotel ní Àbújá, tí wọ́n sọ̀rọ̀ lórí ètò ọrọ̀ ajé Nàìjíríà àti ti àgbáyé tí àwọn èèyàn ńláńlá sì pọ̀ níbẹ̀ gan-an. Ìpàdé náà sì lárinrin. Ìpàdé yìí bí wọn nínú gan-an nílé iṣẹ́ tó ń sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ wa, Ministry of External Affairs. Ohun tó fa ìdí ìbínú yìí ni pé àṣẹ kò sí fún ẹnikẹ́ni tàbí iléeṣẹ́ yòówù láti pe àwọn ará ilẹ̀ òkèèrè jọ nígbà tí Ministry of External Affairs yìí kò bá mọ̀. Àwọn gan ni wọ́n gbọ́dọ̀ wà níwájú ètò gbogbo tó bá ti jẹ mọ́ ti ará ilẹ̀ òkèèrè. Àmọ́ Adéyẹmí kò pè wọ́n sí. Nínú bébà àti lórí ẹ̀rọ ayélujára làwọn pàápàá ti rí gbogbo ohun tó ṣẹlẹ̀ níbi ìpàdé iléeṣẹ́ PFIPC. Nítorí bẹ́ẹ̀ àwọn gbé gègé wọn nígbà tó sì di ọjọ́ 16 oṣù kẹwàá ọdún 2025 náà wọ́n kọ̀wé sí Fẹ́mi Gbàjàbíàmílà nílé iṣẹ́ ààrẹ
àti olùdámọ̀ràn àgbà lórí ètò ààbò nílẹ̀ wa NSA wọ́n ní àwọn fẹ́ mọ ojúṣe iléeṣẹ́ PFIPC yìí gan-an nítorí àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe yìí iṣẹ́ oníṣẹ́ ni wọ́n ń gbà ṣe o torí iléeṣẹ́ kan wà tó jẹ́ tìjọba àpapọ̀ náà ni tó jẹ́ ohun tí wọ́n ń ṣe ni láti ṣe ìgbélárugẹ okòwò àti ọrọ̀ ajé Nàìjíríà lẹ́yìn odi Nigerian Investment Promotion Commission ni wọ́n ń jẹ́ àti pẹ̀lú àwọn fẹ́ mọ̀ bóyá iléeṣẹ́ náà kò ní máa bá àwọn sọ̀rọ̀ ní Ministry of External Affairs tí wọ́n bá ti fẹ́ ṣètò wọn níbí gan ni ìṣó ti gún táyà ló bá di ṣùkẹ́ ní wàhálà gidi bá bẹ́ lójú jìnnìpẹ́ ní ọjọ́ 27 oṣù kẹwàá October 27, 2025 lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n ti wà lẹ́nu ọ̀rọ̀ náà Gbajabiamila kọ̀wé sí iléeṣẹ́ tó ń sọ̀rọ̀ ilẹ̀ òkèèrè yí padà pé ní ọ̀dọ̀ tàwọn o nílé iṣẹ́ ààrẹ o kò sí ilé iṣẹ́ kankan tó ń jẹ́ PFIPC. ṣé gbọ́ lẹ́yìn tọ́pọ̀lọpọ̀ owó ti wọlé. àwọn sì rí pé ayédèrú pátápátá ni níbí náà ni Adéyẹmí ti bẹ̀rẹ̀ ìjà lóun náà sì ní kò sí awo kan nínú awo ẹ̀wà mọ́ pé Gbajabiamila tó ń kọ̀wé yìí gan-an òun náà ló fóun ní lẹ́tà ó sì gbowó lọ́wọ́ òun kó tó ṣe é kì í ṣe pé ó ṣe é lọ́fẹ̀ẹ́ fóun ni wọ́n bá bẹ̀rẹ̀ sí wá ọkùnrin náà wọ́n sì rí i mú lọ́jọ́ náà gan ní sẹkítẹ́rìàtì tó ti ń ṣiṣẹ́ fún ọjọ́ 23 ni wọ́n fi tì í mọ́lé tí wọ́n tó gbé e lọ sílé ẹjọ́ ní ọjọ́ 27 oṣù kọkànlá November 27, 2025 tí wọ́n sì fẹ̀sùn ìwé yíyí àti ìbanilórúkọ jẹ́ pípe ara ẹni lóhun tí èèyàn ò jẹ́ fífi orúkọ olórúkọ lu jìbìtì kàn láti ìgbà náà ni ọ̀rọ̀ náà sì ti bẹ́ síta tí ariwo òun àti Gbajabiamila sì ń lọ lọ́tún lọ́sì nítorí gbogbo ìgbà ló ń sọ pé lọ́dọ̀ Gbajabiamila lòun ti gbaṣẹ́ kó tó ṣẹ̀ṣẹ̀ tó máa wá sọ lẹ́nu ọjọ́ mẹ́ta pé òun ò sí ẹ̀rọ ọkùnrin náà rí alárinà kan wà láàrin àwọn ẹnìkan ló bá òun ṣe nígbà náà làwọn ọlọ́pàá ti ń wá àmọ́ kò yọjú kàkà bẹ́ẹ̀ ó ní wọn yóò pa òun ni kò sì sẹ́ni tó mọ ibi tó wà nígbà tí wọn ò rí yìí ni wọ́n lọ sílé bàbá ẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ lọ́sẹ̀ tó kọjá yìí ni tí wọ́n sì mú bàbá náà wọ́n ní ṣé ó mọ ibi tí ọmọ ẹ̀ wà tó bá mọ ibi tí ọmọ náà wà kó sọ ibẹ̀ fáwọn ìgbà tí ó ní òun ò mọ ibi tí ọmọ òun wà o ni wọ́n fi bàbá yìí sílẹ̀ tí wọ́n sì ń wá Adéyẹmí kiri àmọ́ àwọn èèyàn ti rò pé yóò jáde wá sílé ẹjọ́ ní àná òde yìí àwọn ọlọ́pàá pàápàá rò bẹ́ẹ̀ ni pé yóò bọ́ síta ní àná ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 14 oṣù keje yìí ṣé ọjọ́ náà ni wọ́n fi ẹjọ́ ẹ̀ sí ní Àbújá ní ẹjọ́ tí wọ́n ti ń bá a ṣe kéèsì láti ọjọ́ yìí ìyẹn láti ọdún tó kọjá àfi bí wọ́n ṣe tún délé ẹjọ́ lánàá tí wọn ò rí ní lọ́ọ̀yà àwọn ọlọ́pàá tó ń bá wọn ṣẹjọ́ bá ní kí adájọ́ Umaru pàṣẹ pé kí àwọn wá a rí kí àwọn sì mú un. ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi àìgbọ́tọ̀ ó ṣe pàtẹ́ o. kí adájọ́ Umaru pàṣẹ pé kí àwọn wá a rí kí àwọn sì mú un. bẹ́ẹ̀ náà ni adájọ́ náà pàṣẹ nílé ẹjọ́ nígbà tí ó sì fi di ìrọ̀lẹ́ ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ Adéyẹmí ní ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí níbẹ̀ ló sá lọ tí òun kò sì mọ̀ pé àwọn ọlọ́pàá inú ń tẹ̀lé òun kiri ìlú Òṣogbo láti ìgbà tí òun ti sá kúrò ní ìlú Àbújá bí wọ́n ti gbá a mú lọ́sùn ni wọ́n wà á lọ sí Ìbàdàn ló sì ti gbà dé Àbújá níbi tó wà tó ti ń wojú Ọlọ́run ṣùgbọ́n kí ọwọ́ àwọn ọlọ́pàá tó tẹ̀ èyí ló ti kọ̀wé ńlá kan jáde sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ní kó gba òun o pé wọn yóò pa òun dànù tí òun bá jáde ni o ohun tí ò jẹ́ kí òun jáde nìyẹn o pé tí Tinubu bá ti rí ọ̀nà kó pe òun kí òun ṣàlàyé gbogbo ohun tó wà nílẹ̀ yìí fún o nítorí òun ti lálàá òun sì ti ríran pé bí wọ́n ti ṣe pa ẹnìkejì òun ta ní mọ̀lá dànù níjọ́sí wọ́n lè pa òun náà bẹ́ẹ̀ o tí kinní kan ò sì ní ṣe ìwé tó kọ sí Tinubu yìí náà ló pín káàkiri ayé tó pín lọ sí ọ̀dọ̀ Donald Trump l'Amẹ́ríkà United Nations àti àwọn ọ̀pọ̀ orílẹ̀-èdè àgbáyé míì ariwo tí ọkùnrin yìí sì ń pa náà ni pé kí gbogbo ayé jọ̀wọ́ kí wọ́n wá gba òun o àmọ́ kò sẹ́ni tó mọ èyí tí Tinubu yóò ṣe sí lẹ́tà yìí bẹ́ẹ̀ lèèyàn kò tilẹ̀ mọ̀ bí kinní náà ti dé ọ̀dọ̀ Trump tàbí kò tí ì débẹ̀ rárá tàbí bóyá ó ti dé ọ̀dọ̀ àwọn olórí orílẹ̀-èdè àgbáyé gbogbo tí Adéyẹmí kọ̀wé sí èyí tó ṣàdájú báyìí ni pé Adéyẹmí Adéníyì Matthew ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá l'Àbújá níbẹ̀ ni ó sì ti sọ gbogbo ohun tí aráàlú mọ̀ bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bùrú bí wọ́n ṣe bá ọká nínú ejò ọká nígbà tí gbogbo ayé mọ̀ pé ejò kì í jẹ̀gbàdo kò sẹ́ni tí mọ̀ ọ́ lòjú ẹlẹ́jọ́ lọ
Adéyẹmí nìkan ló lè ṣàlàyé bí òun ṣe di ọ̀gá àgbà iléeṣẹ́ tí ò lórúkọ nínú ìwé ìjọba. Ọláyíwọlá alága. Ẹ̀yin bàbá màmá, ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lẹ gbọ́ yẹn, ṣó possible tí ò bá lọ́wọ́ àwọn olóṣèlú Nàìjíríà nínú ọ̀rọ̀ ìjà kọ́ o, tí ò bá lọ́wọ́ olóṣèlú àwọn Nàìjíríà nínú, is it possible láàrin èmi àtẹ̀yìn tẹ́ ń wò mí kẹ́ máa wo corruption bó ṣe fi bà Nàìjíríà jẹ́, kẹ́ máa wo bó ṣe fi corruption bà Nàìjíríà jẹ́? Ibo là ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà? Ṣé tí ò bá lọ́wọ́ ìjọba nínú, ṣó máa ní access àti máa wọlé sí Central Bank of Nigeria? Tí ò bá ní ọwọ́ ìjọba nínú, ṣó máa ní access láti máa pe ìpàdé pẹ̀lú àwọn oníṣòwò àjọ àgbáyé? Tí ò bá lọ́wọ́ ìjọba nínú, ṣó máa ní right láti máa lo ọ́fíìsì tó jẹ́ ti tàwọn òṣìṣẹ́ ti Buhari tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Buhari tó kú? Tí ò bá lọ́wọ́ ìjọba nínú, ṣé wọ́n máa approve ọ́fíìsì fún? Tí ò bá lọ́wọ́ ìjọba nínú, ṣé àwọn EFCC gan máa fún lówó? Tí ò bá lọ́wọ́ ìjọba nínú, ṣé ó máa ní àṣẹ láti gba ọmọṣẹ́ jáde láti Central Bank of Nigeria? Ẹ jẹ́ ká jọ rò, ká jọ sọ sí comment section. Tí ò bá ní àṣẹ ìjọba nínú, ìjọba ò mọ̀ sí, ìlú Canada dẹ̀ ní ìpàdé tó fẹ́ ṣe pẹ̀lú àwọn ti Nàìjíríà, why tó jẹ́ pé òun ló wá ṣe aṣojú wọn ní Canada bí? Why? Ọdẹ ni fake ni. Ìjọba ò mọ̀ pé Canada wọ́n fẹ́ ṣe ìpàdé pẹ̀lú àwọn èèyàn ní Nàìjíríà. Ìjọba ò mọ̀ pé òun ló lọ represent wọn níbẹ̀. Ọdẹ ni fake ni. Ṣẹtiri ìlú kájọ wà, ṣẹtiri ìlú Nàìjíríà wà, ṣẹtiri ibi tí wọ́n bá dé, ṣẹtiri ibi tó dorí kọ, ṣẹtiri wípé Nàìjíríà ń ṣe ìlú tèmi àti yín máa gbẹ́kẹ̀lé. Àwọn kan ní the most worst president, wọ́n ní bàbá Tinubu ni. Wọ́n ní ètò ìṣèjọba tó burú jù láyé àti lọ́run, wọ́n létò ìṣèjọba bàbá Tinubu ni. Ọdún mẹ́ta ni bàbá Tinubu lò. Ẹ wo àwọn nǹkan tó ń jáde left right left right left right. Dájúdájú tí bàbá bá máa lo ọdún mẹ́jọ, ṣé ká sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló máa tútú tó máa ṣe ní àti yín ní Haaa tá a máa lanú lẹ̀ báyìí tá ní lè pàdé? Ṣé ká ní tí bàbá Tinubu bá máa lo ọdún mẹ́jọ, gbogbo tó ṣókùnkùn sí èmi àti yín ní ìlú Nàìjíríà ó máa di kedere, àwa mọ̀ pé inú ìgbèkùn la wà nínú Nàìjíríà? Ṣé ká sọ bẹ́ẹ̀? Because mo kàn jókòó, mo follow case yẹn láti last week tó ti jáde lọ́dọ̀ very dark man, lọ́dọ̀ very dark man. Tó bá ṣe sọ̀rọ̀ nípa mídíà tó lámìláka, mídíà tí gbogbo orílẹ̀-èdè ń gbọ́, very dark man ni, very dark man ni. Ọ̀dọ̀ ẹ̀ ni mo ti kọ́kọ́ rí case yìí tó lóun ní interest níbẹ̀, tó bẹ̀rẹ̀ sí ní fún Nigerian government nílò pé má yóò gbọ́dọ̀ kú o, torí gbà ẹ lọ́mọ ló ti kú, so no more case, no more case. Yíyí tí máa yí ohun padà, ṣé ká sọ wípé wọ́n fẹ́ fi pa kéèsì yẹn mọ́lẹ̀ ló ṣe padà yí ohun padà kó wọn Gbajabiamila Jàgbé? Because àwọn nǹkan tó ní máa yí lọ́wọ́, the only person tó lè provide ẹ̀ fún is Gbajabiamila. Ọmọ Yorùbá, mi ò ní rojọ́ púpọ̀, ẹ jẹ́ ká jọ jòkó ká jọ rò ó. Ṣé ẹ mọyì òbítíbitì billions of money owó Nàìjíríà tó ti gba orí tébù ọ́fíìsì máa ìkọjá tí wọ́n dẹ̀ kà mọ́ budget? Ọdẹ ní fraud ni, ọdẹ ní wọn mọ́ rí. Ṣé bẹ́ẹ̀ ni ìjọba Nàìjíríà wá gọ̀tò? Ṣé bẹ́ẹ̀ ni ètò ìṣèjọba Nàìjíríà wá burú tó tí ènìyàn kọ́kọ́ lè lọ wá from nowhere kó dẹ̀ wá máa lu ìjọba Nàìjíríà jìbìtì, kó dẹ̀ máa gbowó lọ́wọ́ ìjọba, kó dẹ̀ dá ilé iṣẹ́ sílẹ̀? Ṣé bẹ́ẹ̀ wá ní gbogbo ìwé tẹ́lẹ̀ ká Nàìjíríà adẹ́yìnwèrè oníkọ́mẹ́ǹtì sọ̀rọ̀ tẹ́ máa wọ̀nyá láyà yóò mọ̀wé? Nínú èmi àtàwọn ìjọba Nàìjíríà ta ló yẹ kó rúlùlù báyìí? Ìwé tó kà tó fi bayé jẹ́, tó fi finish everything. Ẹ̀yin dìdìrín tẹ́jú kó sórí comment section kan tẹ́ ẹ̀ ń bèèbú. Wọ́n mú ayé yín mọ́, wọ́n mú ayé yín kọjá ìbí. Ẹ wo mi ò fẹ́ ṣẹ́gi.